àkàbáńdà àdúrà gbà mú kẹ́yìn olólùfẹ́ ọmọ Ọ̀rúnmìlà ìjọ abijó ayọ̀ abáyọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ní lórí àṣetì. Ẹ wo nǹkan tó wà ní ọwọ́ mi, àwa tí a bá mọ̀ èso ewé ẹ̀jìnrìn, àwa tá a bá mọ̀ ewé ẹ̀jìnrìn dáadáa, èso ẹ̀ ní tó ti pọ́n, tó bá ti pọ́n, tó bá ti lanu, ẹ mọ̀ rí àwọn kinní pupa yìí tó mọ̀ pọ́n, eléyìí tó bá pọ́n dáadáa tó ní àwọn èso pupa yìí nínú tó ti lanu tó wá pọ́n kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Òun mo fẹ́ fi kọ́ wa ní àṣírí méjì kan. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ dán wò, àṣírí méjì ni màá fi kọ́ wa o. Màá fi kọ́ wa ní àdódùn ẹyọ kan, màá fi kọ́ wa ní ìṣọ́ra májèlé ẹyọ kan. Ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ kó jẹ́ fún ẹ, wàá comment, wàá share, wàá dẹ̀ like fídíò yìí. Bẹ́ẹ̀ ni mo wí, àṣẹ mi ni. Báwo la ṣe máa ṣe? Wàá lọ bá mi wá èso ẹ̀jìnrìn eléyìí tó ti pọ́n, tó ti lanu, tó sì láwọn èso pupa yìí tó sì pọ́n kẹ̀kẹ̀kẹ̀ bí iná. Wàá já bó bá ṣe wù ẹ́ kó pọ̀ sí. Wàá wá jó pẹ̀lú odidi atari kan. Tó bá ti jó pẹ̀lú atari kan, wàá wá lọ tí ó kúná. Wàá wá fi síngbẹ́rẹ́ sí ọrùn ọwọ́ méjèèjì. Wàá fi síngbẹ́rẹ́ sí ọrùn ọwọ́ méjèèjì. Ó tán, ó ṣe é pín lò, èèyàn méjì mẹ́ta wọ́n lè lò. Kí ni iṣẹ́ ẹ̀? Tí májèlé bá wà nínú oúnjẹ, ìyẹn poison, tá bá ti kí wọ́pọ̀ ní oúnjẹ yẹn báyìí, àbí agbé spoon tá kí wọ́pọ̀ ní oúnjẹ yẹn báyìí, ẹ rí tí oúnjẹ yẹn máa pọ́n, á pọ́n yóò bígbà tí ẹ̀yẹ ná, bígbà tó jẹ́ pé inú ẹ̀yẹ náà kí wọ́pọ̀, á pọ́n yóò. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ inú ọtí lóúnjẹ wà ní májèlé wà, tá bá ti gbé ọtí yẹn lọ́wọ́ báyìí, tá bù sínú kọ́ọ̀pù tá gbé lọ́wọ́ báyìí, ọtí yẹn á pọ́n, á wá fòrú sókè fúyì. Àwa nìkan tá a sí ń gbẹ́rẹ́ yẹn la máa rí o. Ó ti sọ fún wa pé ọtí yẹn kò ṣeé mu fún wa ká gbé lẹ̀. Olódùmarè á máa dàbò ẹ̀bùn wá, ẹni tá aṣọ tó ń ṣọ́ wa Olódùmarè á gbà wá lọ́wọ́ wọn. Àdódùn ni a lọ wá ewé èso ẹ̀jìnrìn tó ti lanu, tó ti pọ́n. Ṣe rí àwọn nǹkan tó pọ́n tó pupa nú ẹ̀ yìí, àwọn ilé tó èso kóró nú ẹ̀ tó ti pọ́n tó ti pupa ìhun la need. A wá kó sójú ọlọ, a wá lọ, a wá fi òrí ko, a wá pò mọ́ òrí. Tó bá jẹ́ ọkùnrin ló fẹ́ lò, tó bá ti pò mọ́ òrí, tó bá ti fẹ́ lọ míìtì ìyá aláyé ẹ, tó fẹ́ kékeré yẹn dùn mọ́ dáadáa, wàá rọra mú díẹ̀ nínú òrí ẹ, wàá rọra fi pa ọmọrogùn ẹ tó fi ń da ìgboro rú, ọmọrogùn tó fi ń da ìgboro rú yẹ, wàá rọra fi pa fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ tó bá tán. Tó bá wá jẹ́ pé ẹ̀yin màámi oníkòkò ọbẹ̀ ẹ̀yin màámi oníkòkò ọbẹ̀ tó dẹnu kọlẹ̀ tí ò ṣoje, tó dẹnu kọlẹ̀ tí ò ṣẹ̀jẹ̀, ẹ̀yin lẹ fẹ́ lò ó. Wàá kàn ra ti ọwọ́ bọ ní òrí ẹ, tó fẹ́ lọ míìtì bàbá aláyé ẹ, tó dẹ̀ fẹ́ kí ó míìtì ẹ, kíkiní yẹn dùn mọ́ bígbà tí ò ṣe rí, kó wá mọ̀ fi gbogbo nǹkan tó ní kó mọ̀ fi wá ẹ kiri. Wàá kàn ra fi pa ojú power house ẹyẹ, wàá ra fi pa fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ ló bá tán. Àdúrà ó gbà. Ó 7 31 83 45 83 nọ́mbà mi tí ò yí padà. Mo ń bọ̀.